ìjà ń bẹ láàrin bàbá Lágége hadamallahu hayata rahimahullah ìyẹn Sheikh Adam àti Sheikh Kamaldeen ìjà ń bẹ láàrin wọn dáadáa. ẹ má jà ṣe mùjámálà ńlá fẹ́ ṣe ní ìsinyìí lọ padà wá yíwọ́ bíta náà bá yé wa pẹ̀lú ìjà tí ń bẹ láàrin wọn tó ní ìbáyìí ó ti fi hàn gédégbé wípé ìjà ń bẹ láàrin àwọn bàbá méjèèjì ṣùgbọ́n irú ìjà wo ni òun ló kù táàmà wá pé irú ìjà wo ní bẹ láàrin bàbá Lágége tí ṣe Sheikh Adam rahimahullah àti bàbá Sheikh Kamaluddin Al-Adabi rahimahullah kí ni irú ìjà tí ń bẹ láàrin wọn. ẹ má jà tara wa jẹ mọ́ ìjà ń bẹ láàrin wọn dáadáa. bàbá Sheikh Adam sì kọ̀nfàmù ẹ̀ dáadáa pé ìjà ń bẹ láàrin àwọn ṣọ́ọ̀bà síjà láàrin wọn ni Sheikh Jakmalu sọ̀rọ̀ wípé ní kò síjà láàrin wọn àdọ́mọ Àlàjí àgbàtọ̀ jáde tó sọ pé kò síjà láàrin wọn o a sì wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ àdàbíyà àtà tó fi dé ní Zumura bí wọ́n ti ń sọ̀rọ̀ tó fi jẹ́ bàbá mission ayára wọ́n fi àfihàn pé ìjà ń bẹ láàrin wọn tó pé ṣọ́ọ̀bà síjà ń bẹ ó yẹ kí fẹ́yàn kọ́ wà kọ́ díà pé wọ́n lè máa lo tí bàbá Lágége náà kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wá dì náà ẹ wá bẹ̀rẹ̀ sí ní bọ ìjọmọlúwàbí àfáà yìí jẹ́ a sì ń tanra wa Sheikh Jakmalu ọlọ́run darí Sheikh Jakmalu pẹ́ bàbá Sheikh Jakmalu àkọ́kọ́ náà ẹ lè láforíjì lọ́dọ̀ àwọn àdàbí o àwọn náà sọ wọn ní kò sí ní tẹ́lẹ̀ ṣe ẹ lè láforíjì o gbogbo ayé ló sì mọ̀ pé mọ̀rìkàsì ní ìṣọ́ọ̀f láti pé kí nǹkan máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ but nísìn tó bá sọ pé kò síjà láàrin àwọn bàbá méjèèjì yìí ìjà ń bẹ láàrin wọn torí wípé ní ẹ lọ gbọ́ kásẹ̀ ti challenge tí bàbá Sheikh Adam ṣe tó bá gbọ́ kásẹ̀ challenge tí bàbá Sheikh Adam ṣe bí ìjà ń bẹ láàrin bàbá méjèèjì bí ó síjà láàrin wọn wàá mọ̀ Sheikh Adam ru àwọn ẹjọ́ ń bẹ ṣé ẹjọ́ tí wọ́n rò ń bẹ̀ ń ṣé ẹjọ́ pé kò síjà ńlẹ̀ nu gbogbo ọ̀nà làbọ̀ so irú ìjà tí ń bẹ láàrin wọn kìí ṣe ìjà káyọ̀ kúkú sí rẹ ni kìí ṣe ìjà ká máa bú rẹ ni náà lọ ṣẹlẹ̀ nísìnyí ìyẹn lọ sójú ogun ọ̀pá èèyàn mẹ́fà bójú òtó ti lé bójú òtó tó kó ó tó ti lé èèyàn sọ̀rọ̀ wípé ní èmi ó sì dá mi lójú kọ̀sẹ́mùtì bùrọ́bìlì káàbà Kùránì Ọlọ́run bá ní fún ọgbà olólùfẹ́ wa ti ń bọ́ wa káàkiri ọjọ́ àràfà lọ́jọ́ ìní Kùránì Ọlọ́run bá ní bàbá tó sọ̀rọ̀ ní àdàbí yẹn kò parọ́ Al-Kùránì Ọlọ́run bá ní òdodo ni bàbá yẹn sọ torí pé bàbá yẹn ò ní gbórí bóyá kọ́ parọ́ mọ́ Sheikh Kamaluddin tó dẹ̀kun jẹ́rìí sí ó ṣe yóò wá kí ló fẹ́ gbà ń bẹ̀ níbi kọ́ parọ́ mọ́ bàbá Sheikh Kamaluddin ó láwọn ni wọ́n kọ́ àwọn ó ní bàbá wa Màlàmí kọ́lọ́n járí wọn pẹ́ ó ní àwọn náà bẹ̀rẹ̀ àwọn tó kọ́ àwọn so ṣé wọ́n lé lẹ́yìn ni so irú ìjà tí ń ṣẹlẹ̀ lánàá náà ní ṣẹlẹ̀ lónìí báyìí ìjà àìgbà fún rẹ ní òun ìjà tí ń bẹ̀lẹ̀ ìjà àìṣe ẹ̀yìn tí rọ́ọ̀fù pé lágbájá báyọ̀ ọlọ́run dán ọlọ́lá mo jẹ́rìí pé ọlọ́run dán ọlọ́lá kí n sì gbà fún ọ bí Sheikh Adam ṣe gbà fún bàbá Sheikh Kamaluddin ní bàbá sọ ní challenge yẹn wọ́n ní mo kọ tíra mo kọ orúkọ bàbá Sheikh Kamaluddin síbẹ̀ mo kọ orúkọ àfáà tàbí síbẹ̀ gbèsè wo ni mo jẹ́ kàkà kí wọ́n sẹ̀sán fún mi wọ́n èégún ni ẹ lọ gbọ́ challenge ẹ mẹ́jà máa parọ́ tara wa jẹ mọ́ ìjà ń bẹ láàrin wọn jẹ mọ́ ṣùgbọ́n wọ́n maintain ìjà yẹn ìjà in tó fi dàbẹ́ ní pé ní kò síjà láàrin wọn òun ní pé ní tí Sheikh Kamaluddin rahimahullah tó ń bá rí Sheikh Adam lóde Sheikh Adam ó tún pọ́n wọn lé wọ́n tún kí wọn wọ́n bára wọn lọ́wọ́ ìyẹn ọ̀sán gbé bá kò síjà láàrin wọn ìgbà tí wọ́n fi sọ̀rọ̀ nípa ilé bàbá lè là kọ́lọ́ máa foríjì wọn rahimahullah ẹgbọ́n tí bàbá sọ mẹ́ bàbá ní ajẹ́ pé tí wọ́n bá kú báyìí sí ní yọ́mọ̀ dùn ní ìjà lára ní bẹ́ńlẹ̀ Yorùbá ìsọ pé ní à ń dùn ó ṣe wí lẹ́jọ́ bàbá oníwàásí àgbáyé Ọlọ́run dákun mọ́ṣàgbà àfàlùkọ́mọ̀ bá fi rọ bàbá oníwàásí àgbáyé lọ́rùn bàbá oníwàásí àgbáyé sọ wípé ní kò síjà láàrin Sheikh Adam àti Sheikh Kamaluddin ni pé tí sì mẹ́ láàrin àwọn mọ̀ kì í sì ṣèjà ní tí wọ́n mọ̀ yẹn tí wọ́n lè sọ òun náà ni ìjà à ń dùn wọ́n kò ṣe wí lẹ́jọ́ ìjà lára kìí ṣe kí ni kìí tán bọ̀rọ̀bọ̀rọ̀ ìjà lára ni ọ̀tán lónìí ló fi di wípé ní wọ́n fi sọ wípé ní ṣé tíra àtẹ̀tíṣẹ́ àdámọ̀ kọ làwọn àmọ́ lóní gẹ́gẹ́ bí n ti bá ẹwọ rọ́dù ti ṣe mọ́fàlú ti ṣe lẹ́fún àwọn ẹni yẹpẹrẹ tíra Sheikh Adam pé ìtàn lọ́rin afẹ́ kọ́ ni àbí afẹ́ kọ́ ìtàn Nàìjíríà ẹwọ èsì tó fi lápadà gbogbo yín nísìnyí nínú èsì yẹn ẹ ti mọ̀ wípé ní ìjà lára ni mo wá fi àlùkò ọ̀rọ̀ mo fi búra ilé kéwú tí ò lo fàwátù sákítọ̀ kò sí àtàwọn ìgbàlagbà jọ̀ tí ò lo fàwátù sákítọ̀ kò sí kọ́ńtà wọn àtàwọn sùmùrà kò sí sùmùrà tí ò lo fàwátù sákítà gbogbo ilé kéwú abẹ́lẹ̀ kò sẹ́ni tí ò lo fàwátù sákítà so ẹ má jà ṣe mùjámálà irọ́ mọ́ ìjà tí mẹ́lá àwọn náà ni ìjà ìlara à ń jù wọn kò ṣe wí lọ́jọ́ ìjà lára ọ̀tá bọ̀rọ̀bọ̀rọ̀ bọ́ọ̀dà tọ́ba ní kò síjà láàrin wọn
kí ni ẹ̀ṣẹ̀ baba Mudiru Markaz haramala yàtọ̀ wàdà wòlátà wò lónìí kí wọ́n sọ wípé ní láàrin àwọn tí wọ́n sọ̀kò sí baba Mudiru Markaz tí wọ́n sọ̀kò sí Markaz kí wọ́n sọ pé kò síjà láàrin wọn ṣé o jákúnmọ́lù ìjàmbá láàrin wọn o n tẹ́ ń gbìyànjú kó rí kèétán ìdáyìn ètò ìjọba ti parí ọ̀rọ̀ o kò lè tán o baba Mudiru Markaz tí ṣé o jákúnmọ́lù ṣàdúrà fún lónìí tí wọ́n ṣépè fún gbogbo àwọn tí wọ́n kí àlùkùnú ti lórí àwọn ọ̀tá baba Mudiru Markaz ọlọ́run jọ ṣẹ yóò rí bẹ́ẹ̀ àdúrà yẹn yóò tún wá ṣẹ lórí gbogbo àwọn olólùfẹ́ baba Lágége àti gbogbo àwọn baba Lágége lágbára ọlọ́run àdúrà ti jákúnmọ́lù ṣe wípé gbogbo ọ̀tá ṣé baba Mudiru Markaz wọn ọ̀tá rẹ̀ kú ni àlùbáríkà ọlọ́jọ́ àràfàtà wáyé so kéèyàn á máa béèrè pé ṣé ìjà ń bẹ láàrin baba Mudiru Markaz àti àwọn khalifa tó kù ìjà ń bẹ láàrin wọn náà tó ti fojú wọn kò ṣe é wí síta ẹjọ́ yẹn ni baba Mudiru Markaz ń rorò ní òrírò táwọn bọ́dà nísìn láàrin Mudarisul Awal baba Ketuwi kọ́nà bá wa ṣe dáadáa fún wọn àti baba Mudiru Markaz kí wọ́n wá sọ pé kò síjà láàrin wọn tọ́jọ́ gorí ọjọ́ tọ́pẹ́ títí kí wọ́n sọ pé láàrin baba Ketuwi o àti baba Mudiru Markaz kò síjà láàrin wọn àìjámẹ́ láàrin wọn ìjámẹ́ láàrin wọn baba Mudiru Markaz ń béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ àwọn táwọn ṣe kí wọ́n sọ káwọn tọrọ àforíjìn baba Mudiru Markaz ni wọ́n béèrè bá láti àìmọye ọdún pé kí lẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ẹ bá ń béèrè lọ́wọ́ Shehu Ketuwi tí ń ṣe ọmọ kéwù Sheikh Adam tí baba Mudiru Markaz jẹ́ àfáà fún wọn lónìí yìí tí baba Mudiru Markaz jẹ́ àfáà fún baba Ketuwi lónìí báyìí so wọ́n wá ní ẹ bá ń bí wọ́n léèrè kí lẹ̀ ẹ̀ṣẹ̀ mi baba Mudiru Markaz wá ń béèrè bẹ́ẹ̀ hadamala yàtọ̀ wàdà wòlátàwò èsì tí baba kan wá fún wọn baba Mudiru Markaz náà sọ nínú kílípù wọn wọ́n ní baba yẹn wá sọ fún àwọn ẹgbẹ́ ni ó sì ń béèrè pé kí lẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ ọmọ ẹ̀ṣẹ̀ rẹ ni ẹ̀ṣẹ̀ rẹ náà ní bọ́lọ̀ ń ṣe sí ọ ẹ̀ṣẹ̀ baba Mudiru Markaz ní pé ní bọ́lọ̀ ń ṣe wọn tí wọn ò rí wọn lò má gbà tí baba ń sọ̀rọ̀ tí wọ́n ń kọ̀ǹtúrò gbogbo lẹ̀ Yorùbá àfà gbogbo lẹ̀ Yorùbá ọ̀fẹ́ ọkọ̀ tọ́wọ́ àwọn àkàrẹ́ hàn so àfà tó dájú pé president ń wárí fún òun baba Mudiru Markaz baba ò sì ní bùgá ẹ wo ìgbà tí wọ́n fi ṣe rábítà tí president Tinubu ń pè wọ́n direct call ó tó nǹkan káfà mi tí ó lọ gbé sórí Facebook ẹ wò Wasiu Ayinde ìgbà tí president Tinubu pè ìpè ní òun ó kí fún ti ìyá rẹ̀ ó play rẹ̀ káàkiri ni fún gbogbo ayé baba Mudiru Markaz gba direct call lọ́dọ̀ Tinubu ṣùgbọ́n ẹ̀ nínú náà kà bàbá so gbogbo yẹn ló ń bí àwọn èèyàn nú láti sọ ní baba Mudiru Markaz lọ́tà gbogbo àwọn tí wọ́n fẹ́ràn baba Mudiru Markaz wà máa ń nàkọ̀ mímú home wọn ò ní ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n ṣe àwọn ènìyàn ju pé ní bọ́lọ̀ ṣe ṣe wọn lọ bọ́lọ̀ ṣe dá Sheikh Adam tí wọ́n ṣe tíra tí wọ́n láwọn ọmọlẹ́kẹ́ tí ò sẹ́ni tọ́lọ́ ọmọlẹ́kẹ́ tó wọn tó gbé àwọn ní ẹgbẹ́ sàkọ́fàdé nìzọ́mí Sheikh Adam ló gbé dé gbogbo nǹkan ni òun ló fa ìjà tí mẹ́lẹ̀ tó bá sọ wípé ní kò síjà láàrin ajá sí pé ní ọ̀hún sọ pé Sheikh Adam parọ́ nù ṣùgbọ́n irú ìjà oníbẹ̀ láàrin wọn òun ni ìjà pé à ń dùn ó ṣe wí lẹ́jọ́ ìjà lára ọ̀tán bọ̀rọ̀bọ̀rọ̀ ìjà lára òṣèlú tẹ́tà jọmọ lọ́wọ́ èdè àwa tá a wá dé nísìnyí tá a wà nísìnyí àwa làwọn bá ṣe mọ́nèjì ara wa bí bàbá oníwà sí àgbáyé lọ́yìn mọ̀wúlà bí wọ́n ṣe mọ́nèjì àdàbí yà ń gbà tí wọ́n á gbọ́ gbogbo aburú báyìí nígbà oníwà sí àgbáyé gbogbo ẹnu lọ mẹ́lọ́mẹ́lọ́ ni wọ́n sọ̀rọ̀ Sheikh Adam dáadáa wọ́n sọ̀rọ̀ baba Mudiru Markaz wọ́n sọ̀rọ̀ wọn dáadáa so Markazi gbà tí wọ́n gbogbo àdàbí náà gbà tí wọ́n àtìgbà tí bàbá oníwà sí àgbáyé tí wọ́n ti lọ àtìgbà náà ni àṣírí ìjà tí mẹ́ láàrin Markazi àti àdàbí ló tú so ẹ má jẹ́ ká wá ojú rere pé àwa ní ìjòkó kan gẹ́gẹ́ bí bàbá Sheikh Jackman ṣe ṣe káwà ní ìjòkó kan káwà máa wá ojú rere pé tọ́ra kí ayé òní foríjì bàbá Sheikh Jackman bẹ́ẹ̀ sọ́jú bẹ́ẹ̀ lọ wọ́n ti sọ́wọ́n àwọn òní foríjì yìí sẹ́ so ká mọ̀ torí ẹ̀ sọ wípé ní kò sí ìjà ń bẹ láàrin wọn dáadáa o àwa tájọ́ máa kéwì sí i láàmú bá ṣe mẹ̀ǹtẹ́ ní ara wa ẹ lọ gbọ́ kásẹ̀tì challenge tí bàbá Sheikh Adam ṣe bàbá sọ títí wọ́n ní mo fẹjọ́ sùn lọ́rin ní onídàájọ́ òdodo mo fẹjọ́ sùn lẹ́kọ̀ọ́ ìrìndàjọ́ òdodo mo á dẹni tí rojọ́ káàkiri ìrojọ́ má àwọn máa ro fún public ẹ̀wá ní kò sí ìjà láàrin ìjà ń bẹ láàrin wọn dáadáa fún ìdílé yìí kò ní jù báyìí náà lọ torí wípé ní ọ̀rẹ́ ká ti jáde tipẹ́ ṣùgbọ́n ọdún tí ń bẹ ń ta tá a bá ṣe lónìí tó jẹ́ yawmul Arafa ọ̀la lọ́dún á máa kíra wa kú ọdún á sì máa kí àwọn tí wọ́n ṣe dáadáa sí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n dún àwọn mùsùlùmí nú á ṣàdúrà fún wọn lọ́la albarkola nabi wa Muhammad sallallahu alaihi wasallam so ìjà ń bẹ láàrin Alhaji àgbà àti baba Sheikh Adam bọ̀ wọ́n mẹ̀ntẹ́ẹ̀ni ẹ̀ kò jẹ́ kí àṣírí ìjà yẹn ó tú wọ́n sì lójọ́ fáyé gbogbo ayé náà sì mọ̀ ìjà wọn ò sì lè tán dò ní ìbáyìí náà lọ́ fà á ní Sheikh Jackman jáde wọ́n sọ pé ní kò síjà láàrin baba Alágége àti baba Alhaji àgbà kó ipá àwọn àdàbí jáde pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ìjà ń bẹ o àdàbí lọ sọ bẹ́ẹ̀ àdàbí ló ní ìjà ń bẹ àwọn ní ìjà ń bẹ o Ọlọ́run àwọn bàbá yìí bá foríjì wọn bá yọ́nú sí wọn ọlálùkọ àwọn ti sí láńláfíà àwa tá a wà ń bẹ nìkan ló kù fún wa ó fi dórí bàbá wa ní àgbárígìdó mọ̀ bàbá wa
lágbàjì gbogbo wọn yányán a ṣàdúrà fún wọn ọlọ́run má ṣe jẹ́ kí alikiyọmọ dáa fún wọn gbogbo àwọn kùlàfà tí wọ́n wá filẹ̀ ọlọ́run dákun má jẹ́ kí islam tó yí wọn dàrú ọlá Al-Qur'an Karim ẹ̀mí ìgbà fún rẹ ní ọlọ́run má ṣe fún gbogbo àwọn kùlàfà ní gbogbo káàkiri tá a dákọ ni ẹ̀mí ìgbà fún rẹ ní tá lè rí òdodo lódodo tá sì lè tẹ̀lé ọlọ́run má ṣe ìbára ṣe gbogbo fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn kùlàfà baba mudiru markaz hadamala yata wa dawlatahu ọlọ́run dákun má ṣe ìbára lọ́rẹ̀ ní baba wọlá àwọn tí wọ́n ṣàdúrà fún baba lárafa lónìí wọlá àwọn mùsùlùmí tí wọ́n ṣàdúrà fún baba káàkiri mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé tọ́já sí pé àwọn ni mú ń kí zùlọ anamina dọ́là wọ́n wá láwà kó nu aburú gbà yìí ni àwọn ọlọ́run lò bí Sheikh Adamu ṣe wà lásìrì wọn bẹ́ẹ̀ náà ni baba wa mudiru markaz làwọn náà ṣe wà ní àṣírí tí wọn náà báyìí nísìn kò sí àyànjiyàn bẹ́ẹ̀ kò dé àṣà lápòdó ló ti fojú hàn wàláhì làzim láwọn àgbàlagbà yorùbá máa ń sọ yí pé ní ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé wájádìnà sùúrùra wájádìnà sùúrùra bàbá mudiru ló yẹ ká tẹ̀lé wájádìnà sùúrùra wájádìnà sùúrùra gbogbo ẹ̀yọ́ olùfẹ́ wa káàkiri mẹ́rin àgbáńláyé àkú ọdún àkú yèdún ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ yìí náà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program wa gbogbo ẹ̀yin tó já sí pé ẹ̀yin tẹ́ love and life bẹ̀rẹ̀ láti gbogbo àwọn àfáà mi tí ni máa dárúkọ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́ love and life ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún yín àfáà wa Abdulwasiu Saadu ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún yín alibarikọlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àfáà wa Ismail Balógun Ismail ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún yín ọlá Al-Qur'an Karim ìfẹ́ baba alágége lẹ́ni àwọn olómi fẹ́ràn wa nítorí baba alágége sí ní báyìí anabi ni wọ́n fẹ́ràn ẹni tí ń fọ anabi mọ́ ní baba alágége ọlọ́run náà baba alágége náà anabi náà wà nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo ẹni tó wà nífẹ̀ẹ́ rú àwa ìta jẹ́ nǹkan kan yìí tí wọ́n ń ṣàánú wa nítorí baba alágége definitely anabi ni wọ́n ń ṣàánú ni gbọ́dọ̀ bá ti ṣàánú anabi ọlọ́run máa ṣàánú rẹ̀ níbẹ̀ ọlọ́run máa ṣàánú gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri.